ọmọ Yorùbá ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ mọ́kànjá mi olùgbàlà èsì ìsorin àkúnlẹ̀kọ ẹni tí ó gbàdúrà fún wèrè nínú kó lajú kan tàbí kó má dijú rárá ọ̀rọ̀ àwọn darandaran tí wọ́n di darandaran àti gbénigbéni yóò mọ̀ ṣe é dúró wò mọ́ a dúpẹ́ pé àwọn ọba aládé àtàwọn gómìnà tá a dìbò yàn ti bẹ̀rẹ̀ sí ní mọ̀rọ̀ ọ̀hún lọ́rùn báyìí ìbàjẹ́ wọn ti fọ̀rọ̀ ọ̀hún ṣe gígógóró má gún mi lójú láti bí oṣù mẹ́jọ tí ààrẹ Gani Adams ti kọ lẹ́tà sí wọn lórí ọ̀rọ̀ náà bóyá ìrókò ìbá ti dàgbà débi tí ó máa wá gbẹbọ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá báyìí o bóyá àwọn kinní burúkú Yorùbá ti gbóyà débi tí wọ́n máa wá dènà de odidi gómìnà ìpínlẹ̀ Ondo bóyá márosẹ̀ Ìbàdàn sí Ifẹ̀ Àkúrẹ́ sí Iléṣà àti ọ̀pọ̀lọpọ̀ òpópónà nílẹ̀ káàró òjíire ìbá má di gbòòrò tí ń bọ ọmọdé tàgbà lẹ́rù báyìí ọmọ Yorùbá pánsá òfura pánsá já síná àìfura àjà ló má jàjìn wọlé láì látúnṣe wọn nílé tàbí ìlú tó bá ṣì ń tòrò ọmọ àlébẹ̀ ni ò tí ì dàgbà ṣé kìí ṣe pé àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá ti dàgbà tí wọ́n ti tún wà nípò abẹnugan fọ́mọ Yorùbá báyìí lóòótọ́ ariwo Fúlàní là ń gbọ́ gbogbo àwọn tí wọ́n sì jàjàbọ́ kúrò lóko ajínigbé náà sọ pé Fúlàní làwọn tó kó àwọn àmọ́ ọmọ Yorùbá àwọn wo gan ní ṣàlàmí fún Fúlàní ajínigbé àwọn wo gan ní fún wọn lọ́wọ́ bá a bá fẹ́ tanra wa pé ọmọ Yorùbá ò lọ́wọ́ ńbẹ̀ ló kàn kún ọmọ Yorùbá ò bí ò bá lọ́wọ́ onílé nínú àlejò lè mọ sàárè afọ́jú àti pé òwe Haúsá kan wà tó ní dàtẹ́ngèrì akẹ́chígèrì ìtumọ̀ rẹ̀ ni pé bẹ́ẹ̀ bá fẹ́ kógun jàlú kan ẹ sá ti mú ọmọ ìlú ọ̀hún kan tàbí méjì mọ́ra so ṣébà ilẹ̀ kógun jà wọ́n tẹrú tọmọ ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ọmọ Yorùbá ó mà fẹsẹ̀ méjèèjì tiro gàtẹ́gàtẹ́ ara wa ni ká tẹ̀ nínú kọ́mọ Yorùbá ó ṣera wọn lóṣùṣù ọwọ̀ bí bẹ́ẹ̀ kọ́ ọmọ Yorùbá Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n fi ìran Yorùbá pàtàn o.